bí ojúmọ́ ra bá so. Ibà sí látọ̀rìn. Ọlọ́pàá náà ọ̀nà gáúsù sáwọn ìgbà bàbà. Ìmọ̀lẹ̀ fújì ìkúnlẹ̀ bá so. Ìyànà yẹn sí ló ń pè mí ojú wa. Àwọn tí bá ń sọ ẹsẹ̀ ìyájú bá. Bẹ́ẹ̀ bá ti ń fi ijó yẹ wá sílẹ̀ àbákalà bí ẹ máa fowó yẹ wá sí. Bá a sílẹ̀ àti ìwé ni àyẹ́sí ni wá. Bẹ́ẹ̀ bá ti fi ijó yẹ wá sí ojú wa. Ẹ má gbàgbé la báyìíká yíbọ̀ ọ̀la láti fowó yẹ wá sí bá a so. Ẹni àyẹ́sí ni wá láàbákalà bí ó bá bá. Lẹ́ka ọ̀sán òkun ní. Pákẹ́jì tó wà nílẹ̀ ẹ̀fọ́mọ ẹ̀dá. Ọlọ́nìkan lé. Pákẹ́jì tó wà nílẹ̀ ẹ̀fọ́mọ ẹ̀dá o. Ọlọ́nìkan lé. Ìbẹ̀rẹ̀ ní ìbọ̀nì rà. Ṣùgbọ́n tí wàá lákọ̀ sílẹ̀ pé àwọn kan wà lóru, àwọn kan ò ní níyà. Ìyá mi sí lọ́rẹ́ pọ́n lé o. Ayé mi sí o. Àwọn kan máa bí wọn hàn, àwọn kan ò ní bí wọn. Ó tún alákọsílẹ̀ pé àwọn kan máa kárí o, àwọn kan ò ní bí wọn. Because ara ló lábàgà ní tálíkà àti àdọ́sọ. Yorùbá ló tún sọ̀rọ̀ àyíké o. Olóko láàrin ẹ̀bí o, òun kan mẹ́kúnnú ní alábí. Ẹ ń pariwo ilé lábàgà yìí bọ́lá. Ẹni máa kọ́lé lábàgà ìyá kúkú kọ́lé. A tún kó sílé tó bá kọ́. Ẹni oníkọ́lé lábàgà wọn ò ní kọ́wé sẹ́gbọ́n èyí tí wọ́n fi lọ. Ẹ ń pariwo ilé lábàgà yìí bọ́lá. Ẹni máa kọ́lé proprietor ìyá kúkú kọ́lé a kó sílé tó bá kọ́. Ẹni oníkọ́lé ẹsẹ̀ wọn ò ní kọ́wé sẹ́gbọ́n èyí tí wọ́n fi lọ. Àwọn tí wàá lakọ sí ilẹ̀ ìpè àwọn kan máa bí wọn o, àwọn kan ò ní bí. Ó tí wàá lakọ sí ilẹ̀ ìpè àwọn kan máa, àwọn kan ò ní bí. Ẹ ń pariwo ilé lábàáyà yìí bọ́ láti pẹ́. Alẹ́ ní máa kọ́lé proprietor ìyá kọ́lé àtúnkó sílé tó bá kọ́ pẹ̀lú àlàáfíà ara àti dùnú sẹ́ẹ̀kùn. Ọwọ́ tó bá ṣẹ́kù sí owó sẹ́ẹ̀bọ̀ yìí ní ìjọba ẹ̀kú sí owó sẹ́ẹ̀kùn lé alámi. Àwọn owó tí wàá lákọ̀ sí òkè àwọn kan wọn bí wọn o, àwọn kan ò ní bí. But gbogbo ẹ̀ ká ṣe dáadáa ká ṣe dáadáa ṣe dáadáa. Ẹni ṣe orí kópa o, gbogbo máa ṣe ẹni ṣe òkà o. Èrè ọjọ́ ẹja ìwà rẹ̀. Ó tún alákọ̀ọ́sí rẹ̀ òkú rẹ̀. Àwọn kan ò ní bí rẹ̀. Ẹgbọ́n ní bá kọ́lé ló ń kó sílé Ojúmọ́ lábàṣọ́wà.
tún fẹ́ kọ́lé. ní aago sílẹ̀ ogúnlé làbàgàmì àlàbí bàbá ọba. ọwọ́ tó bá ṣẹ́kù sí òun làbàgàmà sí ní àjọbẹ̀ ẹ̀gúsí tó ṣẹ́. kó sílé hòtẹ́ẹ̀ kó sílé nàìjíríà limited kó sílé properties. ibà ṣe fún mi. tẹ́ ẹni tó bá bàjẹ́ tán tó láti débì ó láti mọ̀ pé owó ti wọlé sí bí ogún lé láfẹ́kàmì àlọ́fẹ́ ńlọ. àṣà ẹni tó ń fa jẹ́tọ̀ làbàgàbà àti tí ò lè rájẹ́ rí tí ò lè fẹ́ rájẹ́. ẹni wọ́n bá fa jẹ́tọ̀ làbàgàbà àti tó dẹ̀ ń gbàdúrà pé ká jẹ́ tòun òkun lè la ẹ̀fẹ́ ká ẹ̀fẹ́ bẹ́rù sùn tó bá wọn ní àwọn òpè tí wọlé sí ní. mo kí ẹ kú oríire dání ẹlì ní kó sílé ojú kó sílé dání ẹlì. ó yẹ ká tí mo gbọ́ tó bá ń jẹ́ Dáníẹ́lì àwọn tí wọ́n ti wọnú kìnìún orí ogún lé lágbàgàmì àlàbí tó ń jáde ní. wà á tún ní ìdá rẹ lọ wà á ní dání ìyẹn lì. ara àwọn bá Joseph ni wọ́n jí bọ́lá alálà àwọn máa ń lá. àmọ́ àwọn kan David o tọ́pá Goliath o. àmọ́ àwọn kan Samson tó kó sọ́wọ́ bẹ́ẹ̀ lílà. gbogbo orúkọ làbàgàbà àti tá a bá ń jẹ́ kọ́nà ń jẹ́ kórúkọ òru wa ní báṣọ. Olúwa dá mi láàrin kó sílé èyí pọ̀. ẹ tó bá wọ̀ bí òun làbàgàbà àti àti mọ̀ pé èyí pọ̀. ó pọ̀ gan ní báṣọ kò ṣe fẹ́nu sọ. owó náà bí kọ́ bí àjẹ́ náà bí gbébí dúró. wọn ò nírú kú ọ bí òun làbàgàbà àti lágbára lọ́wọ́ nírú kú jáde ojúmọ́ owó náà máa pa níbí wọn ní pànìyàn síbi òkúlé láàbàgà lọ́ọ̀bí ámì. àti wọnú rúùmù àrùbé ó sítándàdì àjùmọ̀ àti dé swimming pool àrùbé Olympic size àti wọnú wọ́ọ̀lù tó jẹ́ pé tẹ bá fẹ́ ṣọjọ́ bí ẹni pàtí tó bá fẹ́ ṣe kó lè lábàgàmì àlàbí ẹ̀ wá rí wọn. hotel rooms fully air condition àyẹ̀wò gbogbo nǹkan ló wà maximum security tó bá tó fẹ́ gbádùn ní bar ní swimming pool ìyẹn tó wà. ẹ tí wọ́n fẹ́ ṣe pàtí òun làbàgàbà sí o ẹ ò fẹ́ kó di stop ní ojú bọ́yà wọ́n tún ní ọ̀l ibà sí òrèsí ẹ̀tọ́ tó lè pààyàn bí 1000 kún lè ra àbáta kó sílé congratulations aláàbò kó sílé. ṣé Paso ẹ̀jẹ̀ náà alábí ẹ̀jọ̀ ẹ̀nà ni o Paso Las Vegas Paso àríyá.
Paso Chicago lórí èdè òrùṣọ ṣebí ẹgbẹ́ ládùúgbò ìlú bàbá dé. ìyá ní ọ̀dọ̀ ní ọgbẹ́ ní bọ́ọ̀lù. Sílé Global Hotel and Suites ìyẹn nìyànú yẹsí lókun ṣe ìtàlàwí tó bá ń bọ̀ láti Ṣàngó ó wà lọ ọ̀rọ̀ sí tó bá ń bọ̀ láti Winners ó wà lọ ọ̀tún òyì rẹ̀ tó bá ti yà wọlé kúnlẹ̀ làwọn àgbà láti yànú yẹsí ó lórí jù 10-15 minutes lọ làbàgàbà ṣá wàá débẹ̀ kóòsìlè Global Hotel and Suites ìyẹn ìyànà yẹn sí ibẹ̀ náà ní àwọn àṣì ibẹ̀ láwọn yóò làbàgàbà ṣá nínú ọjọ́ Wednesday àánú kò jẹ́ òtí àlàbí làbàgà ọjọ́ àánú jíbọ́ ọjọ́ àánú lè ní òkúlẹ̀ bá a fún wa. Àánú kó wá mi rí ìgbà wá sí fún ilé kọ́kọ́rọ́. Torí mo dúpẹ́ tí mo rí àánú gbà o, mo dúpẹ́ mo. Lórí ànúgbà. Wọ́n dúpẹ́ lórí ànúgbà lórí kò ṣe gbogbo ènìyàn lórí ànúgbà lórí. Wọ́n dúpẹ́ lórí ànúgbà. Káyọ̀sì sáà mọ́ ìlú lórí ànúgbà. Lórí kò ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ọ̀kùnrin bá sọ. Láwọn iṣẹ́ wa ni ká ní swagi. Láwọn iṣẹ́ fújì bẹ́ẹ̀ tí ó ṣẹ̀jì pọ̀ lọ. Fújì títí wa, fújì tàsíkò yóò lọ́gbàgàbà sí lásán. Láwọn iṣẹ́ wa ni ká ní swagi. O kò lè dúró ní 6. Àwọn tí ẹ làbágàbà àti kíná fẹ́ wò tó bá jẹ́ kó tún padà wá làbágàbà àti ń jọ mí tó bá tún wá òun láti ní òun tó máa fáwọn tí ẹ làbágàbà àti ara. alábòlá àbágà kó sílé Global Hotel and Suites ìyẹn ìyànà yẹn sí lẹ́gùn ṣètì òjì bá tẹ́ ẹ bá kọjá ojú oré díẹ̀ ẹ súnwájú díẹ̀ ó làbágàbà sí ara ẹ sọdá sóbì ìkejì báyìí ẹ máa ráwọn ọlọ́ọ̀kadà jùlọ ìwọ tó bá gbé mọ́tò ó fẹ́ relax. Sọ́dọ̀ àwọn ọlọ́kadà alábàgàbà àti pé kọ́ mú ẹ lọ. Wọ́n á mú ẹ débi kíá ní ọgọ́. Ẹ jọ̀wọ́ ẹ ń ta àdúgbò yìí o. Ẹ dàgbà ẹ patronize wa ọkùnrin láàbàkà láàbí pápápá. Ẹ ń ta àdúgbò yìí bá so. Ẹ jọ bẹ́ẹ̀ bá wá bí. Ẹ wá gbádùn. Ẹ wá ṣe fàájì. Ẹ má bára yín já níbi bá so. Ẹ jọ bẹ́ẹ̀ ọkàn bá ṣe òkúlẹ̀ bá ṣe wá. Ẹ fi pàdé síta. Ẹ má fi pàdé sí fíjì bá. Kó sílé náà pè bí ọ̀rẹ́ làbágàbà sí wọn ṣe. Wọ́n fi ṣe stadium. Kó sílé náà pè bí ọ̀rẹ́ làbágàbà sí ara. Kì í ṣe 5 stadium. Kì í ṣe battlefield. Ẹjọ́ ẹ̀yọ́ mọ̀ pé
ẹ̀yin ọmọ pé àdúgbò yìí òkun lè bá àṣùwà aláàbò kan ní. ẹ̀yin ọmọ ológun àdúgbò yìí òkun lè bàtà aláàbò bàbá. ẹgbẹ́ owó ẹ̀pọ́ tó náà ṣùwà òkun lè bó òkun àtọ́ gbà wá sí. ọmọ pé àdúgbò yìí ẹ̀yọ́ ọmọ ológo ìyànà yẹ́sí ọlọ́ọ̀dọ́gà jíbọ̀ ọ̀la ẹjọ́ wọ́n patronize wà pàṣẹ owó ẹjọ́ lábìsí lọ ìní nìkẹ́ máa nà abẹ́ yìí ní ẹjọ́ bẹ́yìn náà bá débi òun làbágàbà àṣẹ máa rí pàṣọ ẹ̀rọ ní pépé bá wá ní ẹ̀ nílé padà wọn ẹ̀ ní hesitate láti máa wá bí lójoojúmọ́ ẹ̀yẹ tí ẹ̀ tọ́ bí wò ẹ̀ tí ẹ̀ wá sí kó sílé global suite and hotel lára àwọn ojúmọ́ ẹ̀ wá dán wa rò náà ẹ̀ máa rí maximum security guarantee hotel yíyá aniba anisimifu àtúnyọ̀ tó bá ti wọlé gbogbo Africa kúrẹ́sì oúnjẹ gbogbo tó bá fẹ́ oúnjẹ tí ìlú ọba ní á ní oúnjẹ tí Naija á ní. kó o sí ẹ òótọ́ ọ̀rọ̀ gbogbo. ẹ̀yin tàdúgbò ìwé ojú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ táwọn náà wá sí bí ojúmọ́ lábàṣọ wa alágbọ̀ngàn tá a gbọ́ngàn wá lọ́dọ̀ big night lọ́jọ́ yẹn bàṣọ lọ́dọ̀ big night èjì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ pé àwọn ọ̀ka làwọn bá wá. ẹ máa wọlé àjọ àná ọ̀nà òkúnlẹ̀ láwọn bá ká bá wá sí lọ. èmi àti ìjọ wà náà ní aláàbí láwọn bá ká bá wá sí. asalamu alaikum kí ibò àwọn. Obìnrin ti bì, gbogbo orí àjọ wà, àtúntọ̀lẹ̀. ẹ̀yin tí ọ̀nà yẹn sí asalamu alaikum kí ibò àwọn. kí ló mọ̀ ọ́ bẹ̀rẹ̀ ọ̀jú bẹ́ẹ̀. Ìdìbò nínú ẹ má ṣe ká ẹjọ́ fún ìjọba kò ṣe fẹ́ ó ṣe ká ṣe rà fún ìṣòro. ọmọ bá kì í ṣe pé àṣàyè ọlọ́bí bá wọ́n ní ìtàrùn àwọn onídìí bọ̀ sí ẹ̀yìn. àṣà gbogbo àlùjọ ló ṣe bá lè parun bá lọ́dẹ fọwọ́ bẹ̀rẹ̀ sáàkì. ẹlẹ́nu tó lórí lánàá òun ìgbé tuntun tó wù mí pàṣẹ ọmọ tó kàn ní ẹtí látọ̀ ní òun àṣà níjó. ẹtú pàtó mọ́ òun àṣà níjó. Motivation lóògùn báyọ̀ torí bọ́ọ̀sì ẹ̀tún ìbọn ìdílé ìjọ ẹ̀tún àtọ́yìn ẹ̀tún bá tọ́wọ́. ẹtí jẹ́ láàbí ọkùnrin. ẹtí jẹ́ láàbí ọkùnrin. ojú ló sọ̀rọ̀ ooo. ojú ló sọ̀rọ̀ ooo ẹ máa jó. báàsì ojú ló sọ̀rọ̀ ẹ̀tọ́. Global Hotel and Suites. Òun tó máa gbèrò àpò ojúmọ́ ẹgbẹ́ ìṣòfò lówó ẹ̀ dáadáa gúnlé lágbàdàn ní àlàbí òótọ́ ní àwọn aṣọ nìyẹn.
wọ́n fẹ́ dánmọ̀ kúrò lábàjábá àsìná ṣètò wa aláàbí ṣiṣẹ́ wọn dáadáa torí jọ mí aláàbò kúrúkúrú ẹ̀yin tó ti ń tẹ̀lé pàṣẹ òòbọ̀ tìbẹ́tìbẹ́ ẹ ti rọrùn kì í ṣe ní kí ṣàánà bí àbáká àti àtìpẹ́ jíjẹ́ ẹ̀yin tó dẹ̀bẹ̀ ṣe jọ ìwà òkúlé làbáká àjọwà náà ni o ìgbà síra àbáká aláàbò tó tó wá alábí ọjọ́ yẹn máa rí o bá ṣèṣe ṣùgbọ́n láti wọ́n ti rò pé kí ni. kò lè bá wọn tẹ́mi ọ̀rọ̀ padà sọmọ tí wọ́n fọwọ́ sọ́ra àgbo ọmọ àjà. Alábí ọjọ́ ẹ máa lè wá. Alábí ọjọ́ ẹ máa lè bàbá sí bàbá baraka. Sọmọ tí wọ́n fọwọ́ sọ́ra pé ọmọ wa ni. Gbogbo ìgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fún kẹ́mi ìtún ayé mi níbẹ̀rẹ̀ gbọ́gbọ́gbọ́rọ̀ àti lè dìde wádìí ìṣòro olùkù lórí náà mọ̀ pé ó padà ní ọmọ tọ́sẹ̀ bó ti ẹ̀ tí kọ́kọ́ ààrẹ òpin bó ti bọ́ ó bó ti ẹ̀ tí kọ́kọ́ ààrẹ òpin bó ti jù bó ti rò pé ó jẹ́ àgbo ní kó tó jù kọ̀bàmì tó forúkọ rẹ̀ ní òwúrọ̀ sí ọlọ́bàdé lórúkọ mi ìbá fún káyọ̀. Alábí ọjọ́ ẹ máa lè wá sí wa. Alábí ọjọ́ ẹ máa lè bàbá sí bàbá ìyàwó. Àwọn jẹ́ ní ọmọ òun padà. Sọmọ tí wọ́n fọwọ́ sọ́ra pé ọmọ wa ni. Ẹ ò ní ẹ tí ó wà náà láti gbà ó. Ní ẹtí wo àná láti gbà kákan abẹ́lé òsì níjọ́ tẹ́nu mi tó ń jẹ ìgbádùn kọ́kọ́ jẹ kó ara tó sùn ní bùsùn kọ́ súpà tó kiri traffic ayé ti tẹ́mi bá sọ ọ́ tí wọ́n mọ̀ ọ́ ọtún ní caterpillar lọ́wọ́ ẹ̀. Mo ti rọwọ́ ká tó bẹ̀rẹ̀ eré òbí kọ́kọ́ ṣe nọ́mbà fún wa ultimate caterpillar thank you so much. ẹ ò ní àtúwò àná láti gbà kákọ́ra gbẹ́ni èsì níjọ́ tẹ́nu mi tó ń jẹ́ mi pa ìkọ́ ọkọ̀ jẹ gálà àyàtọ̀ ní bùrùsùn kan síta tó kiri tẹ́nu ni tó ń jẹ skọ́ṣẹ́ ìkọ́kọ́ jẹ ṣíṣì ara tó ń sùn ní burúkú lọ ṣùgbọ́n lókè. tẹ́nu ni tó ń jẹ ṣíṣì ìkọ́kọ́ jẹ pọ̀nà ara tó ń sùn ní burúkú lọ ṣùgbọ́n lókè. Kò sí lé òfin àṣẹ láì ó ti ń ká lára bàbá. Traffic ayé ti gbẹ́ mi ibà ṣó ti mọ̀ wọ́n o. Báyé mo wà mọ́rùn mo wà òye mi aláyé gan ṣùgbọ́n débò kẹ́kọ̀ọ́ òwe láti gbà o. Ẹni mẹ́ta ló bí fi hàn láyé. Màá sáré o má bẹ́ẹ̀ dúró o má jàkọ́ mọ́ní mẹ́kí máa ń ṣe ìrìn láyé lẹ́ni àròpin bá padà bẹ́ni tó ń gbà yìí
táyé péjọ tí lè rà fún nǹkan tó dò. Alábìyẹ lọ́rẹ́ máa lè bá ṣùgbọ́n ìbọ̀lá tí wọ́n ti rẹ̀ wí. Pé kí ni. Yorùbá wọn jẹ́ ní ọmọ rẹ̀ padà. Àwọn tí wọ́n kọ́ ó sọ̀rọ̀ pé ọmọ rẹ̀. Má dúró má jàpọ̀, wọ́n sáré àṣàjò òjòjò. Má dúró má jàpọ̀, má sáré aṣáájú láyé. Má dúró má jàpọ̀, wọ́n sáré àṣàjò òjòjò. Má dúró má jàpọ̀, má sáré aṣáájú láyé. Torí báyé omi kòrò, ẹ̀dá lè jáde wọn lá. Ọmọ bá káwọn ẹ̀ tó jà. Káwọn ẹ̀ tó jáde, agbọ́jọ kòrò kan náà. Èyí a máa ṣe bí èso òdùkọ́ tó kú sínú ìlú ọtí. Àwọn lórí ẹgbà sùn máa kórìnà pamọ́. Máa ṣe bí èso òdùkọ́ tó kú sínú ìlú ọtí kákákó tọ́ọ̀bù rẹ̀ o. Kó wá fún ọkọ̀ òkúlọ́ ó dùn ó dùn ó dùn. Ó kú sínú ìlú ọtí ṣe fún tẹ́lẹ̀ náírà látúmọ̀ mi tó bá. Má dúró má jàpọ̀, má sáré aṣáájú láyé. Ó gbọ́dọ̀ báwo ló ṣe ṣe ní ẹ́sì wọ́n fi ẹjọ́ ìmọ̀ àbòyẹ náà ó máa rí ọmọ tó ní ìdílé iṣẹ́ nígbà wo lóore má fi ra rẹ̀ ọ̀rọ̀ ṣòkò ó má rọrùn pé. Báwo ló ṣe lè ṣàríyá sí? Wọ́n fi ẹjọ́ ìlò àbòyẹ náà ó máa rí ọmọ tó ní ìdílé iṣẹ́ nígbà wo lóore má fi ra rẹ̀ ọ̀rọ̀ ṣòkò ó má rọrùn pé. Ṣọ́ọ̀ṣì àti ìrora èrò dáadáa tó tóbi. Dáhùn àti kọ́rí orí. Ara kò ní àdúrà. Orí ìgbàgbọ́ ẹ gbọ́ lẹ́nu òtí àkòròtì ìtì ayẹ. Ọmọ bẹ̀sẹ̀ gbogbo ọ̀rọ̀ táwọn bẹ̀rẹ̀ sọ ó máa ṣe ọ̀gá. Ìjọba ọ̀gá ọba gbogbo àlùjọ. Èrìà. Ó bá ṣe ọ̀gá. Ọmọ òní. Ọmọ gbogbo àlùjọ tá a bá rẹ̀ wò wá sára o. Gbogbo sí ata ọ̀bẹ̀rẹ̀ ṣe ó bá sí aga. Aṣọ táwọn bá rẹ̀ wò gbogbo ẹ̀rù táwọn. Owó bàbá rí ẹrù táwọn àbá rẹ̀ jò. Kọ̀mọ́dì ẹ̀. Yọ̀ọ̀yọ̀. Gbogbo sí ẹ táwọn ọmọdé ṣe fàṣẹ. Owó máa ń ṣe àga. Ọwọ́ máa ń ṣe. Alájà. Alájì. Fresh alájì ògùn lè bá gbé.
ọmọ bọ̀ díẹ̀. ọmọ ẹ̀kọ́ yọ̀ọ̀yọ̀. pátápátá. ọ̀yọ̀yọ̀. ọ̀rọ̀ náà bá rẹ̀ sọ̀rọ̀ wá sẹ́la o. Amúlùdù. Mi ìgbà sọ̀rọ̀. Ọ̀tọ̀ ní ìdúkò òdu ẹ̀yà. Amúlùdù. Mi ìgbà sọ̀rọ̀. Àwọn ọ̀tọ̀ mọ̀ mi, wọ́n mú tí kí ni ìtayé láéláé. Bàbá bá ó pọ̀. Àbíbú tí ìdá ọ̀gọ́ ó tó pọ̀lọ̀ lọ́jọ́ sí. Ọmọ bọ̀ sí lọ́kọ́. Òní kà á síwájú. Máa ṣe rí tẹ́lẹ̀ tí wọ́n ò bá bá wà. Ìbójúlé ń ṣe ọ̀nà ọ̀gbọ́n. Tí ò ń lò. Ẹ jẹ́ ká fi dáná ni. Iná tí ò náà wà. Ẹ jẹ́ ká bomi pọ́nì. Omi. Ẹ jẹ́ ká fi pọ̀ tírì. Títí ò sírí ọ̀. Ẹ jẹ́ ká pè fún ọmọ líle ṣe òwúlò. Ẹ jẹ́ ká má ṣàdúrà fún. Ọmọ ẹni ò ní. Táwọn ló ń fa ẹkún òpa ọmọ ẹ̀pà ẹ̀pà. Ọlọ́jọ́ tí ọ̀rọ̀ tí àwọn ọkọ̀ ní aláwí ikọ̀ pásọ̀ ẹgbẹ́. Tó bá sùn kọ́, ẹ kì í ká bọ̀ ọ́ sí. Ọmọ burúkú lọ tó pàápàá. Ọlọ́jọ́ tí ọ̀rọ̀ tí àwọn ọkọ̀ ní aláwí ikọ̀ pásọ̀. Kò sílé náà. Kò sílé tẹ̀ ẹ́ iye ni ìyànà yẹn sí lọ́kùn stéètì òkú ní yàrá káwọn bá so. Kò sílé global hotel and suite èèyàn kúnlẹ̀ náà bá káwọn ṣe sí o. Olúwadá mi lárí àlàbò báraká èèyàn kọ̀ǹpútà bàbá ọba èèyàn ti jọba tó kọ̀ fún jìnnì ṣe ògiri ojú lẹ́tà rí yẹn ògiri ojú lẹ́tà rí yẹn kò sófin ìjà lọ láì ṣàyírí láì dábọ̀ fún òpé mu ọmọ jẹ́ náà jọ ẹ̀yìn òkú ojú mi ọ̀rọ̀ ní ìtọ́ sọ bá a sí àgbà ìjọba náà. bó ọ̀ṣọ́rẹ́ kí ni èèyàn ṣe bó tún tẹ̀sọ́ olórí ìbáṣe ń pèdè ìmọ̀lá òdágájá. torí mo ra tata ní ilé ayé yìí làṣẹ máa ń ọ̀rẹ́ òdodo bá sọ. Ìwà ìgbè ọ̀rọ̀ kan ìjọba. Ìjọba o. Ó àwọn ìlànà bàbá pé. Ó ti pẹ́. Àwọn tèmi òbí ní sílẹ̀ nígbà. Ó yẹ gáàsì. Òṣèpé mú lọ́dọ̀ wàṣẹ́rí. Màá gbọ́ débi tásán pé òdodo. Ẹ kì í ní ẹ̀sà mi bọ́ọ̀lù ìwò. Èjì kì í máa wú. Ìyẹn bàbá ọpẹ́. Ṣé òun kú jí? Ìyẹn tó ní ìjọba. Ó bá sùn sáwọn
ẹlọ́nà torí òtútù sani ìbáṣọ ṣe. òpó tó fẹ́ sọ̀rọ̀ dúró báwọn lọ́tẹ̀ báwọn tọ́ba wọn mi tó wà wọ́n ti gbójú lẹ́sí bọ́gà wọ́n ti ní bọ́ọ̀rù kúrò ìbáṣọ fọ́ọ̀nù pàwà orí balẹ̀ wáyà wọ́n ti ní bọ́ọ̀tò ojú mi ṣùgbọ́n ọlọ́run. àwọn kẹ́ni máa wà ní ọmọ ẹgbẹ́. alukura ni mi ò gbà kábà ni ò jẹ adújá tún ni ò sún. àwọn kẹ́ni máa wà ní ọmọ ẹgbẹ́. kábà ni ò jẹ adújá tún ni ò sún alukura ni mi ò gbà o. bẹ́ẹ̀ bá a sùn àwọn. alábìrì làwọn ẹ̀ka. owó ìdè gbódùdó bá a sí láti olùkẹrẹ o. fàázo làwọn pàápàá sí àwọn àti oníbejì ìbejì ṣọlá àti oníbejì àtẹnusọ ọ̀gá ńlá àṣepejì ní kúlẹ̀ láàbàkàrà bí ojú wa ìbejì tó sọ̀rọ̀ tipẹ́tipẹ́ àti nínú NPF àṣẹ Nigeria Police Force ìbejì àtọ́jú ṣe sálọ kúlẹ̀ láàbàkàrà bí ojú wa ti rí. Pàápàá sọ àwọn àti rúmú alámìíràn lára àgbà ẹ̀sán àwọn alẹ́ burúkú ẹ̀ tó wéré gbogbo ìdó gbódùgbò bá a sí láti rí pé o. Pàápàá ìfọkànbalẹ̀ aláàbí bá a sùn àwọn òfin bọ́rin confidence ayé nínú lẹ́yìn ìfimòye láti rí bá ń pè mí o bàbá rí mi náà ń bọ́sọ̀ bàṣọ wọ́n ní bàṣọ fi confidence going àbádẹ́ fi confidence show èyí tèmi ẹ bá ń fi sáré pẹ́ bàṣọ gbogbo orí ti bẹ́ẹ̀ bọ̀ pẹ̀lú confidence mi náà ní ìgbọ́n o. Agaba jẹ́ o, agaba jẹ́ o mọ́mọ́ o bá lọ́gbọ́n. Ẹyin ìjọba àṣọ, ó yà ìṣe yá, inú ẹ̀ ni o. Ó yà strong, ó yà gbọ́dọ̀ àtúntò. Láti rí recognition tó ní orí creativity kọ̀wé. Ó yà tó rí bẹ́ẹ̀. Oya ti bẹ́ ti bẹ́. Àsìkò níbi ìbúlé òkè ìbàṣọ yọ. Torí pé wọ́n lé àsìkò nínú o. Ìgbà sí ìwọ̀n lọ. Ibi kó sílé. Bí ó bá wò tí lásìkò tí ra. Ìlànà yẹn sí ẹsẹ̀ ọ̀làbí ogun gbogbo ẹjọ́ bá fẹ́ wá bí ayé gbà yín láàbàkàrà àgàtà tó bá fẹ́ ṣe fàájì yìí lásán ilé agbára níbí ajímọ́ra ẹsẹ̀ ọ̀làbí ọ̀yá ẹ káàbọ̀ sílé agbára pa àṣẹ́gun ṣé wọ́n nínú lẹ́rù kú lórí ní cyprus wọ́n ní ìwé máa ṣẹ̀tẹ̀ ìwé apá wọ́n ní ìwé kárí ṣe dáṣẹ́fẹ́ ìwé apá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì.
fún gbogbo mi sí bọ́ọ̀dì ilẹ̀ náà. Wo àtúntò kan ní àdúgbò ẹ̀ ṣe. Ògbé ẹ̀ṣọ́ tí. Tó bá jẹ́ bákan náà ló ń bàbá yín kó jẹ́ wà. Ìwọ̀n tí o kọ́ pé ọ̀tọ̀ kọ́ bí. Bàbá yín kó jẹ́ wà. Ìwọ̀n tí o kọ́ pé ọ̀tọ̀ kọ́ pé. Àwùjọ àwùjọ àti èyí mọ́. Aláṣẹ lẹ́yìn aláṣẹ ẹlẹ́rìn ọmọ bàbá kò sọ. Ọba níwájú ọba lẹ́yìn ọba tuntun. Ọba tó sọ̀rọ̀ àdàní òyìn wá. Ọba tó kí ọba ti sálẹ̀. Àtẹ̀rẹ̀ ìjẹ́ ìtẹ́ni àtàsọ̀rọ̀ ìjẹ́ ìṣàṣọ ojú owó rí. Ọlọ́run ò ṣe nípa ẹ̀bùn. Èèyàn kan ń pẹ́ bẹ́ẹ̀ ládùúgbò tiwa ní ìkẹjà rẹ̀ mọ́ hàn lé bá ṣe. Ìyẹn ní yàrá yẹ sí sísọ. Olùmọ̀ọ́kẹ́ olóòlùkẹ́kẹ́ olóòlùwẹ̀ olùwàfẹ́ olùgbà ángẹ́lì mi ìmọ̀ ọ̀gbọ́n ní ara. Ọmọ yìí náà ń pè é ìlànà ni wọ́n ní ká wọ́n débi àsìkò yìí. Ibi àbá ogójì iṣẹ́ ní àná yẹ sí kó sílé ìyẹ́bá hotel and suit ìyànà yẹ sí Lagos State lórí on the 3rd of August ọjọ́ Wednesday àkọ́kọ́ ọjọ́ àná àkọ́kọ́ inú oṣù kẹjọ ọdún láàbàgàrà pé ìyá 2022 orígun ẹ̀rọ tó bí áńgẹ́lì ní mọ́gbọ́n ọ̀run bàbá ẹ̀rọ wọn sọ́kà ẹ̀kọ́ dúró sílẹ̀ àtòrìṣẹ́ ìjáde òtún oṣù àwọn ọ̀bẹ òkú lórí àbága òkú àmọ́ ìparí. Àdìgá tó rí àwọn ọ̀gá tó wọ̀, àdìgá tó dé àwọn ọ̀gá tó wà, apẹ́ kí a tó tẹ̀ àṣọ kí a tó sọ̀rọ̀, agbẹ́ká tó tọ̀, ọlọ́run náà gbé bẹ́ẹ̀ rà sí ìrọ̀rọ̀. Ìní tí bàbá wà, ojú ẹni gbọ́ngàn ò lè débẹ̀, àgbà àjòkó, ọlá. Sọlọ́wọ́n bá mi jòkó ẹ o ọlọ́run nìkan jí wá nínú gbogbo kò ṣe ń bí ìṣòro apá ìtakùn lórí ọ̀gá àlejò pírẹsidẹ́ǹtì kan bàṣọ kí wọ́n ẹ̀ máa tẹ́ wa lọ́rùn bá àṣeyá wọ́n ní kó ṣe impeachment fún bàṣọ ẹlẹ́yìn gọ́ọ̀nà kan. Iṣẹ́ tó ń ṣe kó má ta ara àánú lọ́rùn bá a ṣá káwọn ọ̀sẹ̀ bá ṣẹ́ńpì ìkúnlẹ̀ kàn ṣe impeachment fún Bàṣọ. Ẹ lè yọ spíkà Àjíbọ́lá Bàṣọ, ẹ lè yọ pírẹsidẹ́ǹtì àdúgbò yín o, ẹ lè yọ ọlọ́ọ̀gá Pasuma yìnbọn kẹ́tù sọ pé òun fẹ́ mọ́ ọlọ́run bá nìkan láàbàkàrà pé Òjìbọ́lá ní kò ṣe lé kú lórí ọ̀gá àjòkó ọlọ́lá àbọ̀kàbà sóòótọ́ tó wà kàbíyàn sí ó.
wọ́n fọ́ fún kọ́sọ́lídé àwọn ẹnjìníà olórí ikú ni ìjọba kọ́sọ́lídé bá ti wá kẹ́kẹ́ tájú sókè máa gbé iṣẹ́ pè é. Ní abúlé yìí lọ sáàtì ẹjọ́ ojú náà kẹ́kọ̀ọ́ oníṣẹ́ ogun nígbà ẹgbẹ́ pé wọn lára ẹ̀yìn kan ṣoṣo ẹ̀wọ̀n láwọn oníṣẹ́ ẹ̀yìn kan ṣoṣo ẹ̀nà bí wọ́n mọ̀ àlàyé bí wọ́n kẹ́kọ̀ọ́ sẹ́yìn àgbo kò lè máa dún náà nínú láìfì tiwa o ìbọn lè máa dún nínú láìfì kẹsẹ̀ tiwa o bí wọ́n kẹ́kọ̀ọ́ sẹ́yìn àgbo. Èrè ní abúlé ńlá sáàtì ẹgbẹ́ tó ẹgbẹ́ ojúṣe ọ ẹwọ́n lára ẹ̀yìn kan ṣoṣo ẹwọ́n lára ojúṣe ẹ̀yìn kan ṣoṣo àná bí wọ́n mọ̀ sáàm láláwọ̀ sáàm akẹ́yìndé fẹ́ mọ́ bàbá sẹ́yìn náà bá tí wọ́n ìdárúkọ ẹ̀ ọ́ ọmọ tàbí náà tún yọ lórí ẹ̀ ọba burú láyé ìyé lórí ẹ̀ ọ́ ọ̀rẹ́ tàbí bá kú sọ́ọ̀ ní kì í rú kan ṣoṣo ọkọ tàbí bá kú fún àbẹ́ ìtòrí tó kọ̀ ọmọ ya àná ọ̀bìnrin ìmọ̀ ogun ló bá tó. Dáre àkọsílẹ̀ ọkọ̀ ọmọdúnbọ̀ ọlẹ́ bàbá ṣẹ́gun ọmọṣẹ́ bàbá ìsìnkú ẹ̀rọ̀ṣẹ́ dáre jáde wọn pé kó sílé ìlàgbé sílé ni wọn pé ọkọ̀ dúpẹ́ orúkọ ìyàwó kan lẹ́kọ̀ọ́ síbí. Àwọn mẹ́ta ló mú wá kí mi kúnlẹ̀ láàbàgà rẹ̀ kan lẹ́kọ̀ọ́ síbí. Ẹ̀yin akọ̀wé ṣẹ́ nọ́mà ṣá. Ẹ̀kọ́ sílé ẹ má ṣe kó mi yìí síta bàbá ọpẹ́. Àwọn mẹ́ta ló mú wá kí mi bá sójúmọ́ ẹ̀ẹ̀kan lẹ́kọ̀ọ́ síbí. Oṣù ọkọ̀ títí ọkọ̀ ti mú kú. Ó ti pé orí ọkọ̀ títí ọkọ̀ ti ìfòkùn ó jẹ́ kó sílé èèyàn mi làbá ká mo ṣe darí. bá ń tọ́jú kábíyèsí grandpa kọ́nà akọsílé. bá ń tọ́jú kábíyèsí bàbá oyè tó máa dé ní ìwọ̀n bẹ̀rù àbáwọn dáadáa jùlọ lẹ́bù dọ́là agbésílé sọ́wọ́n bá ní ọmọ bá lágbésílé náà rí làwọn ọ̀ṣẹ́ òun dúpẹ́ kábíyèsí wọn yóò agbésílé lè lé ọmọ ìjẹsà ní ìjẹsà onílẹ̀ omi ìjẹsà onílẹ̀ omi. Bá ń tọ́jú ọba ọlọ́lọ́pọ̀ fọlọ́pọ̀ ìyẹn ní ìjẹ̀ṣàkúnlẹ̀ láàbàkà bàbá tó bí ẹ̀rọ hàn agọ́sílẹ̀ ní ìwọ́gbọ̀rọ̀ ṣe dára ọkọ̀ títí ní ìwọ́gbọ̀rọ̀ ìyẹnjú wọ́n ọkọ̀ mo dúpẹ́ tọ́jú káàbíyèsí Israel Majesty ọba Ìdòwú olómi ìtútù bàbá ń kọ́nà máa tọ́jú káàbíyèsí Israel Majesty Nasiru ọlọ́dọ̀ gbogbo tọ̀dọ̀ máa tọ́jú kábíyèsí Lucas ọlọ́fin ni wọ́n gbé àbákádé pẹ́ lórí bàtọ́jú DPO Ọbásanjọ́ police station olórí Èkó Ọbásanjọ́ police station tọ́jú Tyson dáadáa èèyàn Tyson ìrìnàṣẹ́ àwọn wẹ́wẹ́ solution ọ̀rọ̀mọṣẹ́ ìyàwó Mercyland CDA Owódé Mercyland ilẹ̀ CDA lóòdó bá a tọ́jú sími
Ọláwòye community ẹ̀ o Ọláwòye community fi sí mi o tọ́jú ìfẹsowápọ̀ dáadáa gbogbo àwọn ìfẹsowápọ̀ nǹkan náà o àwọn Akórèdé community sì ti nǹkan náà lábàkà àmúyàn àkọsílẹ̀ òṣèkan dáhà rẹ̀ àkọsílẹ̀ òṣèkan ó máa ń ṣojú báyìí lọ́nà àkọsílẹ̀ òkèrè ó yá kó sílé ó yá kó sílé ńlá kó sílé ó yá kó sílé gidi kó sílé dàrẹ́ rà kó sílé dàrẹ́ rà ọlọ́lọ́gbọ́n gbogbo ọlọ́gbọ́n pátápátá ọlọ́gbọ́n jẹ́ ẹ̀ṣà àmọ́ṣọ́ kábíyèsí fún òkú ọláṣẹ́ tọ́wọ́ sílé ẹ̀gbọ́n kó sílé ní ìwọ́pẹ̀ ọ̀dà rẹ̀ láwọn ọṣọ́ ẹ̀gbọ́n kó sílé ní àárín làwọn ìjọba òdòrò ọlọ́lọ́gbọ́n gbogbo ọlọ́gbọ́n pátápátá ìwọ́n mi jẹ́ṣà kábíyèsí ká ní pẹ́ lórí kí wàá tọ́ pẹ́ lẹ́sẹ̀ káṣẹ́ ìpẹ́ lẹ́nu kọ́rin kéṣe wà àtọ́ pẹ́ kúrú kẹ̀rẹ́ ipò kìíní kó lọ́wọ́ jùlọ kẹ́sì ọba ìjẹ́ kó pẹ́ ọlọ́lọ́pọ̀ gbogbo ọlọ́pọ̀ níjẹ́ ẹ̀ṣẹ̀ ìwọ́n ọlọ́lọ́pọ̀ níjẹ́ ẹ̀ṣẹ̀ bàbá tiẹ̀ ìjẹ́sà o ọlọ́rọ́pọ̀ ìjẹ́sà láwọn ẹ̀rẹ́ bò oṣù ọlọ́lọ́pọ̀ ọlọ́lọ́pọ̀ olèlò ó báyà láwọn ẹ̀rẹ́ bò òṣàlóbí ní ìwọ́n pé wọ́n ṣe bàbá òṣàlóbí àbúrò ṣọ́ọ̀bù òṣàlóbí ní ìwọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ ni kábíyèsí ọlọ́lọ́gbọ́n náà owó ní ara ẹ̀ pé ojúmọ́ lámásó ìgbà àzílá òṣàlóbí ọmọ náà òun ògùn èrò àgbàtà ìṣàlóbí ni wọ́n lè mọ́ṣẹ́ ewé tó jẹ́ ewé tí ò jẹ́ ògùn tí ò jẹ́ ewé ní òpè bọ́sẹ̀ máa ń tọ́ òṣàlóbí abọ́rú ìbọn ṣiṣẹ́ wọn ní tó bá ń jẹ́ àìsàn ìjẹ́ àwọn ọmọ orílẹ̀ òun àwọn aṣáájú àgbọn aṣọ ìṣàmọ́nú bọ́lá ń jẹ́ àwọn akọ́sí. òṣàlóbí àyànmọ́ tí wọ́n mọ́ nílò tó ló ti wá. òṣàlóbí sọ fún wọn àbí ní ìfọ̀ ọ̀yà yàtọ̀ ṣàkọ́ àbúrò ṣàràpà òṣàlóbí. olúwo máa bí ìbò ṣe àwọn olúwo àbí ìbò ṣe òṣàlóbí ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n ṣe àwọn olúwo àbí mi àbí àwọn olúwo àbí asákòólà ó ṣe àbí ìlú. òṣàlóbí ọmọ náà olúwo àbíbò olúwo asákòólà àbíbò olúwo àbíbò àbíbò elépe ẹ concentrate báńsì ẹkùn ní ọ̀rẹ́ sí ara tó olúwo
àbí ìbò àbí ìbò ìṣàlóní ọlọ́run tí mo sọ lọ́jọ́ sí. olúwo àdúgbò ẹgbẹ́jọ ọlọ́lọ́pọ́n gbogbo ọlọ́pọ́n ìwé nìjọsà kábíyèsí ìṣàlóní ọkọ̀ yìí ká ní gbogbo ìwé mọ̀ ṣe ìṣàlóní ó ṣe ìṣàlóní ṣáá ní ìlúgbò mọ̀ òṣèré ń jẹ́. Ifá olókùn tí wọ́n bá ṣùgbọ́n àwọn Ifá olókùn ò ní jẹ́. Oníjà jẹ́ níbi kíbi láti nílò. Gbogbo ọmọ Yorùbá tó dúró tó fún tara. Ifá lóbi ni wọ́n bẹ̀rù mọ̀ ṣe. Èèyàn tó lúwo àbí ìbò ṣe. Àṣàpé ọ̀là mi ò ṣe olúwo ṣe. Báyìí náà ní ìbọn òbí mi ò bẹ̀rù mọ̀ ṣe. Òṣàlóbí náà rẹ̀ àní báyìí náà ní ó bá ṣe. Òṣàlóbí báyìí náà ní ó bá ṣe. Olúwo àbí ìbò àní báyìí náà ní ó báyìí náà rẹ̀ ṣoṣo. Òṣàlóbí ogo kì í ṣẹ̀ṣẹ̀ náà kálé lọ́wọ́ dé. Òṣàlóbí ogo kì í ṣẹ̀ṣẹ̀ kálé lọ́wọ́ dé. Olúwo àbí kàti kékeré kòtò. Òṣàlóbí kò kì í ṣẹ̀ṣẹ̀. Ó tún náà fọ́ mẹ́tẹ́ òṣàlóbí àánú kò kì í ṣẹ̀ṣẹ̀. Kàti kékeré kòtò. 2018 club Shama owó sani wọn pẹ òṣèdodo àti ìtàntọ́lọ̀ wọn àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ sílẹ̀ lẹ́ẹ̀rí ẹ̀rọ àti ìbáraká 2018 club last bar Atalade èèyàn máa kọ́lé mọ̀ṣẹ́ èèyàn àṣírí ìmọ̀ṣẹ́ ẹ̀tọ́ ti ń kú ẹ̀ olórí ọ̀dọ́ mọ̀ṣẹ́ èèyàn àṣírí ìmọ̀kẹ́ àwọn ẹ̀sìkè fọ́níṣọ̀ ọ̀rọ̀ ṣẹ́ wá. Aláàjì o ọ̀la ìyá wọn. Ọ̀tá ní kí ipò òdò à. Àlèrè ní tó lọ pé kí ni ipa ṣe gbọ́dọ̀. Ọ̀tá ọlọ́run ṣe ń ṣàárẹ̀ ní ìtọ́ wọn. Ó ṣe kó sílé. Kó sílé. Ó tún ti dé o. Bó ṣe máa ń ṣe é làbágàbà àti ìgbà tí kọ́kọ́ dé òun ló kọ́kọ́ ṣàmì lọ́wọ́ ó dúdú ice block ló kọ́kọ́ pẹ́ fún mi làbágàbà àti ó ṣe kó sílé máa tọ́jú àwọn àlùfáà mi òkúlẹ̀ làbáká semi white aliwula àmọ́ máa tọ́jú àwọn àlùfáà mi àlùfáà láàrin ọkọ̀ fàtí mọ́ta aliwula àmọ́ àwọn jíjí mọ́ra bá sọ kúnyẹ́kún 2018 club. Àwọn ẹgbẹ́ kó sílé ẹ bá ti rí wọn ẹ máa mọ̀ pé olówó ṣọ̀rẹ́ olówó ní jímọ́ra olówó ṣọ̀rẹ́ olówó olóṣì àṣọrẹ́ olóṣì ẹ̀rọ gbogbo ọmọ ti ń bọ́ ṣé àmàmì wá owó sáni ìmúgbò kúnlẹ̀ bá aṣọ ṣé owó sá. ọjọ́ ní kí ipò òdo ẹsẹ̀ ẹni tó mọ̀ pé ní ibà aṣọ fún ẹyin mùsì. ọ̀gá lóhùn tó ń jáde
ẹ ti máa mọ̀ pọ̀ ló tẹ̀lé ó ti yé mi bẹ́ẹ̀. ayé ti pàṣẹ bọ́ọ̀lù ọdẹ kò sílé wọ́n ti pàṣẹ bọ́ọ̀lù ọdẹ 2018 club. ayé ti pàṣẹ bọ́ọ̀lù ọdẹ 2018 club wọ́n ti pàṣẹ bọ́ọ̀lù ọdẹ owó sáṣọ́mà ìmílẹ̀ ní tàtìmúlẹ̀ ẹ̀dẹ́ pàṣẹ lè yọ dájú sọ̀rọ̀ ẹ̀dẹ́ owó sá wọ́n ń gbà ní owó pàṣẹ bọ́ọ̀lù ọdẹ. 2018 club ogun kálẹ̀ yọ ultimate caterpillar ultimate caterpillar yóò mọ̀ ṣe. òṣèré ní finance owó sáwó goodness and mercy shall follow me all the days of my life. Goodness and mercy shall all the days of my life. Oza Asha Manu 2018 club. Oza Asha Manu. Owó ní sáà fún mi. Owó ní ìsá fún wa. Owó ní ìsá fún ẹ. Ajọ́ ní ìsá fún wa. Ajọ́ ní ìsá fún wa. Báyìí ogun dá bèbè. Olórí olè kó lọ́ọ́ tó ná àwòsàn o. Ogun dá bèbè òun lórí bara o kó lọ pé mọ́ nínú ààrùn ìlọ́ra Rashidi yìí sì ó ṣe ìsì ní Rashidi èyí tá à ń tọ́lọ́ ó ṣe ẹnjìníà èyí tá à ń tọ́lọ́ ó ṣe Rashidi ẹnjìníà ta ló sọ pé ó tọ́lọ́ wọn bá náà ẹni kò ní ọ̀hún jáde lọ́bàdàbà àti kò tí ara wọn ó ṣe àṣírí ó ṣe ẹnjìníà ń ra àṣírí ẹnjìníà mo ṣe ẹnjìníà òun lòun Rashidi òun lòun ó dára èyí sí mo ṣe owó tààtọ̀ ọlọ́run máa tó náà láàbàkà 2018 club àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ sílẹ̀ láàbàkà aláàbòkúnrin. Right equal instruction. That's a long weather. I want to eat money. Oh, weather, look now. General Secretary, 2018 club. I can wait and you pull it out back. Come on, just that's all. How easy, how easy. Tatolo, ta ló tó góòdù, ta ló tó góòdù, ta ló tó bàbá góòdù ooo. Èmi ò rẹ̀ ní bọ́ọ̀dù ètò tó sáàtì ìhà. Ọlọ́pàá ẹsẹ̀ ọba àti àtúnú. Ọmọ àwa náà ní iye mẹ́ta sanṣọ ẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ bá sanṣọ ọ̀kan ló bá tó fún. Mo lè ní ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn orin tẹ́ńpẹ́ òkun ló bá tó. Táwọn ìṣeré bọ́. Bóyá kẹ́ ẹ kọ́ṣọ̀. That's over. That's all I know is that. Báwo ló ṣe ní ẹ́sìn? Wọ́n á bí yẹ́ ẹjọ́ ìlò àbẹ̀yẹ lọ. Ó máa rí opportunity iṣẹ́ ní ẹ̀dá o. That's all I máa fi hàn ní ọ̀rọ̀ ṣòkò kó má lọ mọ́. Báwo ló ṣe ní ẹ́sìn? Wọ́n á bí yẹ́ ẹjọ́ ìlò àbẹ̀yẹ lọ. General Secretary 2018 club.
táwọn àti kọ́rí ara dùn àjíwá o. táńtọ́ làwọn gbogbo. It's like oṣù last month. Last month, we want to know 2018 fine boy last month. Yorùbá iná ni Yorùbá tasọ́rọ̀ yìí náà ni yíyí wá last month. Ó kárí last month. Àbípẹ̀yìn mo ṣe wọ́n. Last month, bọ́lá ń bá sọ fún ọdún owó orí ẹ̀dá kankan. Ó mọ̀ ṣe last month. Aláṣẹ last bar. Aláṣẹ last bar rẹ̀. Ó kárí last bar rẹ̀. Aláṣẹ last bar rẹ̀. Ilẹ̀ last bar rẹ̀ o. Èèyàn làgbo kúnlẹ̀. Ìjọba tó kọ́ fún ojú kúnlẹ̀ o. Mọ̀ ṣe kán last bar. Aláṣẹ last bar. Ìkànnì ní 2018 club. Fine boy ni. Ẹ má fòbìnrin bá ṣeré o. Ẹ má fòbìnrin bá ṣeré. Ẹ má fòbìnrin bá ṣeré o. Làbàgàbà sí ara. Aláṣẹ last bar. Last bar. Aláṣẹ last bar hotel and suit. Ó lọ́dọ̀ òun ló kàn. A máa wà. Tí kò sílé làbàgàbà àti bá ti pàṣẹ. À ń bọ̀ lọ́wọ́ kọ́ ni. Last bar. Ó kárí o last bar. Oṣù last bar mo kí o ṣe. Tèmi sórí nọ́mbà yìí. Èyí kọ́kọ́ ni máa gbé US last bar. Pásítọ̀ wọn nàrún lé èmi kankan ló pé yẹn. Last bar. Bọ́nà níbi kíbi tó bá gbọ́dọ̀ àbáyíká. Wálé mi ní ìsàlà mi kúrò lórí ilé. Bàbá wa sí ìmọ̀sùn. Àlàbí ó kàn náà. Àwọn ọmọdé ọmọ mi jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Onítọ́ méje ní sùn wọ́n á mú ìbásùn. Oṣù last bar. Ìlàmìlà ó ṣe. Ó pàápàá ẹṣin wa dúró mú bàbá. Last bar. Just náà ni ìjọsìn. Àní just náà ni pàṣẹ. Just náà ni ìjọsìn. Last bar just náà ni à. Kò sílé just náà ni pàṣẹ. Ìjọba bẹ́ẹ̀ gbẹ́gànjẹ́. My birthday mate. November 27. Abájọ. Kò tiẹ̀ yé mi kúlẹ̀ láàbàkàrà fún ojú rárá. Instinct ni. Ó kàn tiẹ̀ lọ fún ni wọ́n tiẹ̀ mọ̀. Ṣé kó bẹ́ẹ̀ kan náà jọ ni wá? Wàá fẹ́ràn obìnrin kan. Wàá lágbẹ̀rẹ̀ àbàkàrà Sagittarius. Èmi kan èmi ti jáwọ́. Àgbàtidé làbàkà àwa ti jáwọ́. Àwa ti jáwọ́ làbàkà máa ṣe àgbàtidé 55. Àlàyé kò yí sí o. Wọ́n sọ fún yàn wà tó mọ̀. Wọ́n sọ fún yàn. Egungun àti bọ́dì àmà sọ fún ẹ. Ojú lòun o. Mo ti gbọ́. Ẹ́ńjì nǹkan. Àlàyé náà wò bọ́dì o. Ọlọ́gbẹ́gùn ni ọjọ́ ìbàjẹ́ àṣìní. Ọlọ́run ló lórí bẹ́ẹ̀. Ẹjẹ́ àmà fi yẹn pé ìmọ̀ àbàṣe bá dá. Last born alájọ last born Sagittarius. Alájọ last born ojo last born. Ráhùnlẹ̀ mo dúpẹ́ ní gbẹ̀bí àgọ́sílẹ̀ àtúntúnú. SK furniture.
fọ́níṣọ́ rẹ̀ àárọ̀ tọ̀ àga lé àga ọ́fíìsì gbogbo àga tá a kó sínú kó sílé tẹ́ ẹ̀sìkè ló ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ti jòkó lé ẹ máa ti rí ẹ̀sìkè fọ́níṣọ́ èèyàn kó sílé ní ìwọ̀n ọgbọ̀n àwọn ìyá àwọn ọ̀gá o wọ́n ti dé àwọn ìyá àwọn ọ̀gá òkúrò àbáká aláàbí wọ́n ti dé ẹsẹ̀ fọ́níṣọ́ director gbogbo àga àjòkó tó ń bẹ ní ọ́fíìsì kó sílé èyí tó ń bẹ nínú room èyí tó ń bẹ ní pálọ̀ ẹsẹ̀ ló ṣe gbogbo ẹ̀ fún wa ọ̀gá wa náà ni òkúrò àbáká ó ti ẹ̀ sí pé mo kí ẹ. èèyàn ti ládé èèyàn ládé ní ìwọ̀n pẹ̀. èèyàn ti ládé ní ìwọ̀n pẹ̀. aládé èèyàn tá aládé ta ní ìwọ̀n pẹ̀ àwọn àlàbí ẹsẹ̀. ẹsẹ̀ ẹlẹ́ràn ọgbọ̀n náà jẹ́ egungun ṣẹ́gun. ẹlẹ́ràn ọgbọ̀n náà jẹ́ egungun. aláṣọ ọgbọ̀n náà wá kìsà. ẹ̀ẹ́dọ́ ṣe fọ́níṣọ̀ kò gbọdọ̀ jòkó sórí àga tí o bá gbá yìí. aláṣọ ọgbọ̀n náà wá kìsà. elépo tó bá aṣọ funfun àbúkọ́ kíáfù. ọlọ́jọ́ owó ìpọn dáadáa tó bá ṣiṣẹ́ ọ̀rọ̀ sí ìtìlẹ̀ yóò kó máa dàbí ṣàṣù kó máa gbára ìtọ́jọ́ ó máa yí. ẹsìkè ó máa yí ni aga ìsìkè wàá máa yí ni wàá máa tán aga ìsìkè fọ́níṣọ̀ wàá máa yí ó máa yí ó máa máa. àwọn aládé mo dúpẹ́ lọ òun lè máa rà ìtùnú máa wọlé máa bá òun wọ́n ní kẹta títí oṣù títí aláyọ̀ aláàjì aláìjọ́ láyà òun.